wa lénìí pé a kú ojúmọ́ a kú ojúmọ́ a kú ojúmọmọ. Mo kí gbogbo olólùfẹ́ ọmọ Gíẹ̀sì pátápátá pé òní ní ọjọ́ àánú. Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kí gbogbo wa kárí àánú gbà o. Òní ní ọjọ́ àánú. Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kí a rí àánú gbà. Òní ní ọjọ́ àánú. Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kí gbogbo wa yóò jẹ́ kí a rí àánú gbà. Mo kí onílé, mo kí àlejò, bẹ́ẹ̀ ni mo kí ọkùnrin, mo kí obìnrin. Mo kí wa o pé a kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò, tí gbogbo ayé mọ̀ sí ọmọ Gíẹ̀sì, aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan bàbá wa, tí àwọn nǹkan ayé àtijọ́ tó ti fẹ́ sọnù, tí à ń ṣe àwárí ẹ̀, tí à ń padà mú wá sí ìrántí wa. Torí pé mo máa ń sọ ọ̀rọ̀ kan, tẹ́ ẹ bá gbàgbé, mo ní gbogbo ọmọ Yorùbá pátápátá, ẹni tí mo bá ti kí pé ẹ kú ojúmọ́ tó sì dá mi lóhùn pé ho, tó gbọ́ ẹ kú ojúmọ́, tó gbọ́ kóòtù òjíire, tó mọ̀ túmọ̀ kóòtù òjíire, ẹ má jẹ́ àtànra wa, olóògùn ni, olóògùn hánhán ni wọ́n. Torí pé kò sí bá ṣe túnú dúdú tá ní bá funfun bẹ̀. Bẹ́ẹ̀ ni, kò sí bá ṣe tú dúdú tá ní bá funfun bẹ̀. Tí a bá gbé yẹ̀wò dáadáa, tá bẹ̀rẹ̀ sí ní tú, tóun ò bá rìn ní lánàá rẹ̀ lókù. So ó túmọ̀ sí pé gbogbo ọmọ Yorùbá pátápátá olóògùn ni wá. Bẹ́ẹ̀ ni, ó kàn jẹ́ wípé bí kálukú ṣe mọ̀ òun ló ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. Kódà àwọn onímọ̀ tún ní oògùn kan, iye odù mẹ́rìndínlógún, ojú odù mẹ́rìndínlógún ni iye oògùn kan bá jáde. Àwọn míì sọ pé jù bẹ́ẹ̀ lọ ló máa ń fà á. Tẹ́ẹ̀rọ oògùn kan tí wọ́n sọ pé oògùn yìí o, bó ṣe lọ rèé o, tẹ́ẹ̀ tún padà rí, tẹ́ẹ̀ rí pé eléyìí sì tún yàtọ̀ síra o. Ní tí máa ń fà á nù, tó fi máa ń rí bẹ́ẹ̀, ní tó máa ń fà á òun nìyẹn. Ṣé rí, kọ́lọ́run kó dákun kó gbà fún wa. Ọlọ́run pín kínní yìí káàkiri sọ́dọ̀ àwọn bàbá wa nígbà náà lọ́hùn. Wọ́n pín káàkiri tó yẹ kí bí kálukú ṣe mọ̀, tẹ́lẹ̀ ìbá mọ oògùn orí fífọ́, ẹni yìí lè mọ oògùn inú ríran, ẹni yìí lè mọ oògùn ọfà, pé tán bá tàyàn lọ́fà kó mọ́ wọlé. Ẹlòmíì ní oògùn tó lè fi pe igi tígi ó kú, bẹ́ẹ̀ lẹlòmíì ní oògùn tó lè fi gbin igi tígi ó sì wù. Mo fẹ́ ní pé ṣàṣà lóògùn tí ò sí ní ilẹ̀ Yorùbá. Ṣàṣà ni, kì í ṣe pé kò sáwọn agbára ìmọ̀. Ṣé bá gbọ́ nígbà kan gbogbo màálù tí àrà sán pa, ara àwọn nǹkan ìbílẹ̀ náà ni tó sì wà dọ̀la. Ṣùgbọ́n bí ìlò tí àwa tí à ń lò ní ìsinyìí, ó jẹ́ kí nǹkan náà kò jẹ́ kó jọjúmọ́, kò jẹ́ kí ó wù wọ́n láti fi àwọn nǹkan yìí sílẹ̀ mọ́, nítorí lílò tí à ń lò. Bá a ṣe ń lò ó ní ò jẹ́ kó wù àwọn bàbá wa láti fi sílẹ̀ fún wa mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ni wọ́n gbágbára lọ sọ́run, ni wọ́n gbé ìmọ̀ yẹn ni wọ́n gbé lọ sọ́run, nítorí wọ́n wò pé ta làwọn fẹ́ fi fún. Sọmọ tó jẹ́ pé bábúrò rẹ̀ bá ṣẹ̀ lásán, ó lè wọlé kó má dà kó fi sá. Sọmọ tó jẹ́ pé léèwé tó wà, wọ́n ti ń rí oríṣiríṣi àwọn àwà tí ń wù, ṣé irú ẹ̀ ni wọ́n wà gbágbára lé lọ́wọ́, tí ò ní da nǹkan rú, tí ò ní ba nǹkan jẹ́. Kọ́lọ́run kó gbà fún wa. Ṣẹ̀dẹ̀rú oògùn tẹ rí, wọ́n lóògùn ló lọ́jọ́ kan pọ́njú, orí ẹni ló lọ́jọ́ gbogbo. Ọjọ́ tó lò ó, ọjọ́ náà ló ti níyì mọ́, torí wọ́n ti mọ ohun tó wà lọ́wọ́ ẹ̀, wọ́n ti mọ wéètì ẹ̀, wọ́n ti mọ ohun tó. Pàṣán agbára tó wà lọ́wọ́ ẹ̀, wọ́n fi nà yan, wọ́n fi ṣẹ̀rù bà yan ni. Torí ọjọ́ tó bá ti fi nà yan, ọjọ́ náà ni ò ti níyì mọ́, ọjọ́ náà ni ò ti gbayì mọ́. Ọjọ́ tó bá ti fi nà yan, ọjọ́ náà ló ti gbayì mọ́. Nǹkan dùn bàjẹ́ o, àti túnṣe ló burú. Ẹ jẹ́ kí n sáré mẹ́nu bọ̀rọ̀ kan, mo ti sọ́rí o, ẹ má lẹ́jọ́ mi pọ̀ lórí ọ̀rọ̀ tí àṣírí tí mo fẹ́ fi sílẹ̀.
ní nǹkan bíi 40 ọdún sẹ́yìn. Àwọn ọkùnrin méjì ń jà lábúlé, wọ́n jàjà yìí, ìjà náà le, wọ́n fọ́ra wọn létí, wọ́n gbégi mọ́ra wọn, wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n wá parí ìjà. bọ́n ṣe parí ìjà, ẹ jẹ́ n pè kan ní Táyé, kí n pè kan ní Bísí, kí n pè kan ní Táyé. Àwọn àgbààgbà tó wà ní ìlú wọ́n ti bá wọn parí ìjà, ìjà ti parí. Bísí gbà, ó pẹ̀yìn dà pé kó máa lọ, ní Táyé gbé igi. Ṣé ẹ mọ̀, Bísí ò wẹ̀yìn mọ́, kò mọ nǹkan tí ń ṣẹlẹ̀. Táyé gbé igi, ó fẹ́ jan igi yìí mọ́, Bísí wẹ̀yìn lẹ́ẹ̀kan náà. Bísí wá ní àlùhá lára, ó ní àlùhá lára. Igi tí Táyé gbé sókè kó òun nà mọ́ Bísí, ọwọ́ ẹ̀ dúró síbẹ̀, ọwọ́ yẹn ò wálẹ̀. Wọ́n wá bẹ Bísí títí pé kó fún lẹ́rọ̀, ó padà fún lẹ́rọ̀, ṣùgbọ́n kò báláǹsì mọ́. Ẹ̀rọ ọdún náà kò ṣiṣẹ́, ọwọ́ yẹn kò wálẹ̀ tán, ó wálẹ̀ díẹ̀ ni, kò wálẹ̀ tán, débi pé tó fi wá di pé ọkùnrin yẹn, èyí tó jẹ́ Táyé tọ́wọ́ ẹ̀ há yẹn, ó bímọ, ó wà láyé. Àwọn méjì jọ ń gbé nínú abúlé náà títí tí àwọn ọmọ wọn fi dàgbà, tí wọ́n fi ń bímọ. Wọ́n wá ń bá ìtàn, tó bá wá rí pé Táyé, bàbá alágbájá ló sọwọ́ bàbá àwọn di báyìí, inú wọn máa bàjẹ́, ọ̀tá àwọn ni wọ́n ń dàgbà sí. Ẹ gbọ́, ta ló jẹ̀bi? Ṣé Bísí jẹ̀bi ni? Òun ṣe nǹkan sára nítorí ara ti tiẹ̀ ni. Tínú bá bí abiyamọ, tó bá ju ọmọ sínú èrùn, inú ìjà lọ ní jẹ́ bẹ́ẹ̀. Tó bá ju ọmọ sínú ìjà lọ, tínú abiyamọ bá rọ̀, inú èrùn ò ní rọ̀. True life story ní nǹkan tí mo sọ o. Ọ̀tá yẹn ó wà láàrin àwọn méjèèjì, pé wo bí bàbá àti tiẹ̀ ṣe sọ́wọ́ bàbá àti tiwa dà. Nítorí bíjà ṣe lọ, wọn ò fẹ́ màmá. Ìdí tá a fi gbọ́dọ̀ ṣe sùúrù nù. Mo wá fẹ́ sọ̀rọ̀ kan, torí mò ń gba àwọn ìpè kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tí àwọn ìpè náà lórí aago tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí ni pé nǹkan olè. Wọ́n kọ́mẹ̀ntì sí ibẹ̀ lórí channel náà pé nǹkan olè, pé tó lè bá gbé nǹkan èèyàn lọ, tàbí kó má fi lè gbé nǹkan èèyàn lọ. Láyé àtijọ́, bí irú wa ò tí ì gbọ́n, a bá nínú tàn pé tán bá gbé ọ̀gẹ̀dẹ̀ lẹ̀, wọ́n fi iye tí wọ́n fẹ́ tà lé lórí, wọ́n sì débẹ̀, wọ́n gbé, wọ́n fowó bẹ̀. Nígbà tó ó ní nǹkan tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tí wọ́n fi ń sọ́lé láìsí ń bẹ̀. Ọdẹ gan, ó ní nǹkan tí wọ́n ń lò tán ń ṣọ́ àdúgbò, tí wọ́n fi ń ṣọ́ àdúgbò, tó yẹ pé wọ́n ó sùn sínú ilé tí wọ́n máa báyàwó wọn sùn lé. Olè ò sì tó bẹ́ẹ̀ kó jà. Kì í ṣe pé àwọn nǹkan náà ò sí mọ́ o, ó sì wà tó pọ̀ káàkiri lọ́wọ́ àwọn bàbá wa tó wà, lọ́wọ́ àwọn bàbá báyìí tó wà, ó sì pọ̀ káàkiri. Ìwà wa torí pọ́nà míì là ń lò gbà, òun ló fà á tó fi dàbẹ́ ni pé kò sí mọ́. Iṣẹ́ tí mo wá fẹ́ fi sílẹ̀ yìí, ibi tí a bá bo iṣẹ́ yìí mọ́, kì í ṣe kó lè ò ní jà ń bẹ̀ o, ṣùgbọ́n tí olè bá jà ń bẹ̀, n tó wù kó gbé lọ yóò dá padà. Torí tí ò bá dá padà, wàhálà ó dé bá, yóò dé bọ́mọ ẹ̀, yóò dé báyàwó ẹ̀, inú ilé ibi tí ń gbé, wàhálà ó dé bá wọn ń bẹ̀, ìnira gidi yóò dé bá wọn ń bẹ̀. Wọ́n ní àìsọ pé kára alé ẹni má jẹ kinní kan, ṣùgbọ́n àràràn tí kò má jẹ àyíbọ̀lẹ̀, wọn rán rẹ̀ oníjẹ́ yẹn ó sùn lóru. Ọlọ́run kó gbàdúrà wa. Kí lẹ́bàá mi wá ọ̀gá ààyè tó pé tí wọ́n àti ìgbà àṣẹ lẹ́nu ẹ̀, tí wọ́n kò máa ń gbà àṣẹ lẹ́nu ọ̀gá, tí wọ́n àti ìgbà àṣẹ lẹ́nu ẹ̀. Ní tó bá mú tẹ́ bá fi ṣiṣẹ́ tí ò bá fi rí bẹ́ẹ̀, ẹ lọ kíyèsí àwọn èròjà tẹ́ lò ní. Iṣẹ́ tá a ti dánwò dáadáa tó jẹ́ dáadáa ni. Ẹ bá ń wá ọ̀gá ààyè, mo ti fi iṣẹ́ ilẹ̀ tipẹ́tipẹ́. Ọ̀gá ààyè kan tìbílẹ̀ ni o, tí àṣẹ sì wà lẹ́nu ẹ̀. Ẹ wà tọ́jú ẹ̀gúsí àìjẹ. Ẹ̀gúsí àìjẹ yìí ẹ jà tilétilé ni, ẹ jà tilétilé. Ẹ wà ṣẹ́ ẹ̀gúsí yìí, ẹ yọ tinú ẹ̀. Tẹ́ ẹ bá ti yọ tinú ẹ̀,
tinú ẹ̀ yìí ẹ gún pọ̀ ẹ kó sí ẹnu ọ̀gà yìí, ẹ wá ìgbín àkúsíjú, ìkarahun àkúsíjú tó ti funfun dáadáa, tó ti funfun ní o, tó ti funfun dáadáa lẹ máa wá. Tẹ́ ẹ bá ti wá kinní ẹ ti kó ẹ̀gúsí sí ẹnu ọ̀gà yìí, tẹ́ ẹ bá ti kó sẹ́nu ọ̀gà, èpo ẹ̀gúsí àti ilé ẹ̀gúsí ẹ gún pọ̀. Wọ́n ń pe ewé kan ní ewé èsìsì àgbọ̀nrín, ewé èsìsì àgbọ̀nrín ẹ já ẹ gún pọ̀ mọ́ kíní ilé ẹ̀gúsí tẹ́ ẹ gún yìí, ẹ máa gún pọ̀ dáadáa. Ẹ wá gbé ọ̀gà yìí ẹ gbé sínú karahun gbìhùn, àwọn kíní tẹ́ ẹ gún pọ̀ yìí ẹ kó lé lórí síbẹ̀. Tẹ́ bá ti ìdí ìrókò ẹ lọ wá ìrókò, igi ìrókò tó bá tóbi, ìdí ẹ̀ lẹ́ ti ṣe àwọn iṣẹ́. Tẹ́ bá ti kó gbé èròjà ibẹ̀ lẹ́ ti lọ ṣe. Ewé ìrókò tó síjú sókè 100 àtẹyọ kan, 100 àtẹyọ kan. Tẹ́ bá ti gbẹ́lẹ̀, tẹ́ ti kó kíní bò lórí, ẹ gbẹ́lẹ̀. Tẹ́ bá ti wá gbẹ́lẹ̀, ẹ kó ewé ìrókò yìí ẹ kó tẹ́lẹ̀, ẹ gbé ìgbín ẹ síjú ẹ̀ sókè ẹ gbélé. Ẹ wá ewé ìrókò tó dojúdé 100 péré, ẹ dàbò, ẹ wá wá yẹ̀pẹ̀ bò mọ́lẹ̀. Tó bá dijọ́ keje ẹ lọ wú ẹ jó. Tẹ́ bá ti jó ẹ dì ní kò bẹ̀rẹ̀ sí iye ọ̀nà tó bá wí. Bí ẹ bá ń sọ àdúgbò ó ṣiṣẹ́ fún. Bó lè bá ń jà ní abúlé kan tàbí ibì kan tẹ́ rí pé ó lè yí ìdí lemọ́lemọ́, ẹ jẹ́ kán lọ rí nǹkan ìmọ̀bẹ̀ tàbí kí wọ́n so mọ́ bì kan bẹ̀. Ṣùgbọ́n ibi tẹ́ bá so mọ́ ẹ fi hàn pé ibi báyìí orígun mẹ́rẹ̀ẹ̀rin ẹ fi yí bẹ̀ kẹ́ ẹ tó rí mọ́ tàbí kẹ́ ẹ tó so mọ́. Tí olè bá jà ń bẹ̀, tí olè bá jà ń bẹ̀, ìnira ni ó fi wá jẹ́wọ́ nǹkan tó ṣe, torí kò tún jẹ́ èèyàn mọ́ láyé. Bí apá ẹ̀ bá ṣe ń tó báyìí lónìí, lórí ẹ̀ ó máa tó báyìí lọ́la, lẹ́sẹ̀ rẹ̀ ó máa tó báyìí lọ́túnla. Ó dìgbà tí ó bá tó wá túbá tó fẹnu ara ẹ̀ sọ̀rọ̀, ìgbà náà ni ó tó gba ìtúsílẹ̀. Kí lẹ̀rọ rẹ̀? Ẹ̀rọ rẹ̀ mo fi pamọ́, ẹ̀rọ rẹ̀ mo fi pamọ́. Ó lẹ́rọ̀ o, ó lẹ́rọ̀ o, ṣùgbọ́n ẹ̀rọ rẹ̀ mo fi pamọ́. Ọlọ́run ó gbàdúrà wa. Àwọn bàbá wa ní oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ tí wọ́n fi ń sọ́lé. Wọ́n ní oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ tí wọ́n fi ń sọ́lé, tí wọ́n fi ń sọ àdúgbò. Bàbá mi sọ̀rọ̀ kan, wọ́n bẹ́ nìkan pàdé ní àsìkò kan, wọ́n ń pè ní Bákúdírù. Ìlú kan ní Ọ̀tà ni bàbá yìí wà ní àsìkò ìgbà náà lọ́hùn. Wọ́n ń pè ní Bákúdírù. Tó bá ní Bákúdírù alóhùn abákúdírù mọ́ bá lọ. Ọlọ́run ó gbà fún wa. Nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá lọ́dọ̀ ẹ̀yin àgbàlagbà, ó dẹ̀ sì wà, kò tí ì parun o, kò tí ì parun o. Ìdí rèé tí ọmọ Gẹ̀ẹ́sì àti àwọn ikọ̀ rẹ̀ tó fi máa ń ṣe àbẹ̀wò sí àwọn bàbá wa tí a bá gbọ́ pé wọ́n ní àwọn àṣírí kọ̀ọ̀kan lọ́wọ́, láti má jẹ́ kí kinní yẹn parun ni, nítorí pé ó lè wúlò fún mi, ó sì lè wúlò fún wọn tó ń wò mí náà bó dọ̀la. Oore àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa òun náà ni pé kẹ́ bá wa share program wa, ẹ subscribe sí YouTube channel wa. Oore àkọ́kọ́ nù, ẹ subscribe sí YouTube channel wa Ọmọ Gẹ̀ẹ́sì TV. Prince Ọlọ́gbẹ́ni Adéwálé Táíwò ní Facebook, ẹ follow wa ní Facebook, ẹ bá wa share program wa. Ọlọ́run ó gbàdúrà wa. Jẹ́ kí n sọ kinní kan fún ọ, kí n sáré sọ. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí yóò ti tó oṣù kan àbọ̀, kò tí ì pẹ́ rárá. Ẹni tó níbi tí wọ́n ti ń ta mọ́tò, ńbẹ̀ ni wọ́n ti jí mọ́tò, ńbẹ̀ ni wọ́n ti jí mọ́tò. Àbúrò yẹ ẹni ẹ̀wọ̀n mọ̀ gbọ́ náà báyìí, orí láì lèmi àtẹniyẹn náà kú ti pàdé. Àbúrò yẹ ló gbé mọ́tò, ló jí mọ́tò gbé. Ó gbé mọ́tò lọ, ìjọ tó ti gbé mọ́tò wọ́n ti plan ẹ̀, ó ti ta mọ́tò, ibi tí ó gbé mọ́tò fún, ibi tí wọ́n ti ṣe wọ́n ti yanjú gbogbo ẹ̀ pátápátá. Ó gbé mọ́tò, ẹ̀yìn ọjọ́ keje ni wàhálà bá dé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri. Lẹ́yìn ọjọ́ keje kò pẹ́ rárá, ọ̀rọ̀ tí mò ń sọ yóò ti ju oṣù kan àbọ̀ lọ. Kódà òun tọ̀ wọn ò tí ì gbádùn tán pẹ̀lú ẹ̀rọ tí wọ́n fún, kò tí ì gbádùn tán bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Nǹkan sì ń bẹ nílẹ̀ Yorùbá, nǹkan sì ń bẹ ní ilẹ̀ Yorùbá. Ó kàn jẹ́ pé ibi tí ìṣòro máa ń kù sí ni pé àti rí ojúlówó àwọn nǹkan yẹn nígbà míì, àti rí ojúlówó àwọn nǹkan yẹn nígbà míì. Sẹ́nitẹ́ni pé kó bá yín wá kíní igbá wá tó wá wá tó jẹ́ pé kì í ṣe ojúlówó, tí sì ń sọ fún yín pé ojúlówó ni,
ẹ wo tí okùn olùsọ tí mo sọ tó lọ́ọ́ rà lórí Ilékulẹ́ja, omi ọ̀gbùngbùn ẹlòmíì lọ́ọ́ rà lórí Ilékulẹ́ja. Ẹ dákun, sómi ọ̀gbùngbùn ni lóòótọ́? Omi ọ̀gbùngbùn náà sẹ́ arúgbójà ẹlòmíì lọ́ọ́ rà lórí Ilékulẹ́ja. Egbò ọ̀gàgà ẹlòmíì lọ́ọ́ rà lórí Ilékulẹ́ja. Ẹ dákun, egbò ọ̀gàgà èmi ò morúkọ mi ti ń jẹ́ náà o, ṣùgbọ́n ibi tèmi ti ń wà gbogbo àwọn Ilékulẹ́ja ni mo bi léèrè pé kí ni ń jẹ́, wọ́n láwọn ò mọ̀. Ẹnìkan wá pè mí, òun ti ríra, òun ti rí gbọ́ ọ̀gàgà, mo kàn rẹ́rìn. Ọlọ́run ó gbàdúrà wa. 08061408254 òní nọ́mbà tí ẹ lè pè wá sí. Ẹ dákun, mo máa ń sọ gbogbo béèrè tẹ́ bá ní lórí àwọn àṣírí tẹ́ bá filẹ̀, tá a bá fi sílẹ̀, ẹ mẹ́sẹ̀jì wa ni o ní WhatsApp. Ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp, á dá yín lóhùn. Torí tẹ́ bá pè wá lórí aago alẹ́ máa ṣiṣẹ́ lọ́wọ́ kó mọ̀ sí àǹfààní àti dáhùn dáadáa ní bó ṣe wù yín. Yóò sì dàbí ẹni pé a gbéraga sí yín ni. A sì tó bẹ́ẹ̀ láti gbéraga. So ẹ dákun, mo bẹ̀ wá lórúkọ náà, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp, á reply yín lórí iṣẹ́ tá a bá fi sílẹ̀ ni o, kì í ṣe lórí iṣẹ́ tá a fi ilẹ̀ o. Ṣé mọ̀ pé mo sọ mo yan lórí iṣẹ́ tá a bá fi sílẹ̀ ni o, kì í ṣe lórí eléyìí tá a fi sílẹ̀ o. Ọlọ́run ó gbàdúrà wa, yóò rí bá a ṣe ń fẹ́. Bá wa ṣe